Ṣèyí lọ Mákindé ń lọ Ṣèyí ń lọ 2023 fẹ́rẹ̀ dé 2023 ti fẹ́rẹ̀ dé ìgbàgbé ló ṣe ẹ̀ Ṣèyí Mákindé ó ti gbà yí pọ́n mú ẹ wá bá mi 2017 kí n tó lọ bẹ Òṣòkò àti Babaládọjà tí Òṣòkò bẹ Babaládọjà tí Òṣòkò campaign fún ẹ káàkiri gbogbo Ìbàdàn ó wá lọ rán àwọn yíra àti ẹ sí mi kán máa nípò owó Ọ̀yọ́ state tí mo fẹ́ nígbà tẹ́gbọ́n mi jẹ́ gọ́dọ̀ kí n ṣe mo ṣe contract rí I'm not a contractor see me see trouble Ṣèyí you are going governor Ṣèyí Mákindé you are going kákó bẹ́ẹ̀ dáṣẹ́ mélòó ló ti contest tí lẹ́tà jùmọ̀ bí ń fún ẹlẹ́gbà wàrà owó wo ló wà lọ́wọ́ ẹ ọlọ́run ló lọ́lá nínú Ìbàdàn tó wà yẹn employer labour lèmi mo ní result níbẹ̀ 15 years ago ló ti wà ń bẹ̀ mo ní farm níbẹ̀ 18 years ago ló ti wà ń bẹ̀ mo ní anis guard níbẹ̀ láti 2003 èmi mò ń bẹ káwọn èèyàn kó lójú títí tí mo ń gbá wọn síṣẹ́ ìgbàgbé ló ṣe ọ̀dẹ̀ ló ṣe ó ti gbàgbé mo lọ́ọ̀ṣẹ́ ló tẹ́ omi tí mo pa màálù fún ẹ tó wá jẹran wàrà tó gbọ́ kí lè gùgùgùgù àṣẹ ọ̀dàlẹ̀ ni ẹ́ àṣẹ ọ̀dàlẹ̀ ni ẹ́ ó mà ṣe ò lé tẹ́ dá o àti Victor Enaro àtọmọ Professor Aluko gbogbo alájọ wà mítì náà wá ń wo rẹ wá lówó Ọ̀yọ́ mo fẹ́ kí ló wà lọ́yọ̀ọ́ Ṣèyí òun lọ Mákindé ó dìgbà ó ti lọ Southwest local government Ìbàdàn over 50,000 votes la fún ẹ báyìí ṣe wọn rí ẹ tẹ́lẹ̀ nígbà tó ti contest tó ti ń fèrè kan dìbò fún ẹ òun lọ ẹni tó bá ti dalẹ̀ ó balẹ̀ lọ ni ó máa balẹ̀ lọ mi ò ṣe léṣèlú o ṣùgbọ́n wọ ọ̀dàlẹ̀ rẹ wà á dẹ̀ balẹ̀ lọ.